pẹ̀lú yọ́bọ̀yọ́bọ̀ dáa ń ṣe yìí a lè jíjọ kan tẹ́gbẹ̀gbẹ̀ tí wọ́n mọ́ sí Aqsa tí ó ń dábẹ́ sí ó tó wá di 1969 tí wọ́n wá sọ́nà sí tí wọ́n dá iná sún tó wá di wàhálà rẹ̀ gẹ́dẹ́ ní August 21 1969. Allahu Akbar. Alladhi barakna hawla. Ètò ìpáwọ̀ Ọlọ́run bá alékọ́lá a jẹ́ kí ìbùkún àwọn Ọlọ́run a jẹ́ kí àbárkà àwọn Ọlọ́run kọ́rọ̀ kí káwọn ayè yìí linuriyahu min ayatina afẹ́ fi hàn afẹ́ fi mú rí nínú àwọn àmì àwọn Ọlọ́run afẹ́ fi hàn nínú àwọn àmì Ọlọ́run ẹn táwà ń sọ ọlọ́ọ̀bà aláìwá rẹ̀ Ọlọ́run á ròyìn ara ẹ̀ kó hàn ọlọ́ọ̀bà yóò tó ń bá yín sọ̀rọ̀ yóò ẹ̀rí sami'un ọba tó ń gbọ́ ni gbogbo nǹkan pátá tí ń ṣẹlẹ̀ ìwọ̀n ọlọ́ọ̀bà alékọ́lá ìwọ̀n ọlọ́ọ̀bà ń gbọ́ nǹkan náà bákan náà al-basir ìwọ̀n ọlọ́ọ̀bà yìí ọba tó rí náà ni ẹ̀rí innahu was-sami'ul basir ọba tí ń gbọ́ ọba tó rí náà ni ibi tí a fẹ́ wọ́n bẹ́ẹ̀ náà ni al-Masjid Aqsa lè ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ al-Masjid Aqsa yìí ní ó sì dédé irú oṣù tá wà nínú èyí ọ̀sẹ̀ rẹ̀ láwáwà yìí ó náà ní on the 21 August 1969 gbogbo tó bá máa ìtàn Islam tó sì máa tan àyíká tá ń sọ yìí ìtàn tá ń sọ yìí arántí ẹ̀ mọ́ládàra wípé ọ̀pọ̀lọpọ̀ wa ilá àmà ìtàn Islam láàmà àwọn àṣẹlẹ̀ tọ́lọ́nkọ́sẹ̀ nínú Islam ó jẹ́ kí ìgbàgbéra máa bá wa ó jẹ́ ká máa ma ìbùlà tí ń bọ̀ tàbí débi dáadé ọlọ́dún sọ ní sọ́dún Ibrahim pé wa dhakkir bi ayyamillah ọlọ́rẹ̀ àná Muhammad sallallahu alaihi wasallam máa ráwọn èèyàn létí àwọn àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ nínú ọjọ́ ilé ayé Abdullah ibn Abbas radiyallahu ta'ala ní túnmọ̀ ní pé àwọn dáadáa tọ́lọ ní kó ṣẹlẹ̀ láyé ẹ̀rán àwọn èèyàn létí ẹ̀ kí wọ́n kẹ́kọ̀ọ́ látara rẹ̀ àwọn òkú díẹ̀ káàtó àwọn àdánwò àwọn wàhálà tó lórí ayé ẹ̀rán àwọn èèyàn létí ẹ̀ kí wọ́n kẹ́kọ̀ọ́ látara rẹ̀ ní August 21 1969 o náà ni arákùnrin kan ọmọ Australia ni ó ṣèrìn àjò lọ sí Israel àyíká tó wà láyíká tí Masjid Aqsa ìwà ńbẹ̀ ló wá lọ sọ́nà sí asálásí hekdan ní torí ẹ̀tánú bughdan ìkórira hasadan kìíta masálásí bá gbiná náà mùsùlùmí bá dìde láti pa iná yìí Ọlọ́run sá fún wọn pa àwọn Yahudi ti rí pé wàhálà lélẹ̀ wọ́n fly rẹ̀ kó níbẹ̀ yẹn lọ sílùmí wọ́n á jẹ́ kí ọwọ́ bà wọ́n dáàbòbò tó pé ní tó ṣe tẹ́wọn lọ́rùn torí pé àbúrútà náà máa sinú ẹ̀rẹ̀ ìyẹn tó jẹ́ kí àwọn mùsùlùmí lajú ó jẹ́ kí àwọn mùsùlùmí tají ló fi bí àpérò kan tó kọ́ àwọn mùsùlùmí jọ lásìkò náà àga wọn ilẹ̀ Lárúbáwá a lè máa wòran báyìí kí wọ́n máa ṣe wá báyìí ọ̀kan náà mọ́sálásí wa o náà náà lọ kàn lábùkù yìí bí wọ́n ṣe máa tọ́ wa nìyẹn o bí wọ́n ṣe máa tọ́ àwọn mùsùlùmí nìyẹn ẹwù gbà tí wọ́n sọ fún 1969 ó dín díẹ̀ lọ́gọ́ta ọdún ni tó ti lé 50 years ó náà tàà ń sọ
torí díẹ̀ lóòrèkóòrè àwọn àfá Islam wọ́n máa mú àwọn ìtàn yìí wá láti rán wa létí lẹ́fìrí ìjánpẹ̀ ní al-i'tidaat al-israeliyya ala Masjid Aqsa àwọn ìkọjáàlà àwọn ọmọ Israeli lórí Masjid Aqsa tá bá ń sọ̀rọ̀ wàhálà Filastin tó ń bẹ̀m̀bẹ̀ inú tó bí wàhálà ní masalasi yẹn wà àtàyíká yẹn níbi masalasi yẹn wà tá máa ń pè ní Jerusalem tá máa ń pè ní Kudus ààyè mímọ́ ni tó sì jẹ́ ààyè mímọ́ fáwọn mùsùlùmí ṣùgbọ́n àwọn Yahudi yìí wọ́n ní àwọn àdíọ́kan tí wọ́n nípa ààyè yìí tí wọ́n sì fi àwọn mùsùlùmí lọ́rùn lẹ̀ nípa ààyè yìí tí a bá ń sọ̀rọ̀ Filastin àgà àwọn àfáà tí wọ́n kọ̀wé ìgbà mẹ́bẹ̀ẹ́rẹ̀ tí wọ́n kọ̀wé wọ́n ní al-Masjid Aqsa wọ́n á pè bẹ́ Masjid Aqsa ó kọ tí ń bẹ̀nú al-Qur'ani Surat Isra subhana alladhi asra bi abdihi laylan min al-Masjid al-Haram ila al-Masjid Aqsa ẹ̀rì ìgbà mí ń bẹ wọ́n á pè ní al-Qudus tí a bá pè ní Masjid Aqsa ààyè yẹn masá tí ń bẹ láàyè yẹn náà sọ yẹn tí a bá ní Qudus ààyè gangan tí a kọ mọ́sálásí yẹ sí o náà ni ìgbà mẹ́wàá ní Filastin náà wọ́n sọ àyíká yẹn náà ni ó ṣíṣì láàmà bá nínú tíà ó ṣíṣì láwọn àkọlé táwọn àfáà fún bẹ̀ẹ̀ náà ni ìdáwà béèrè ni pé ipò ní Filastin wà sáwà mùsùlùmí ipò ní Kudus ló wà sáwà mùsùlùmí ipò ní Masjid Aqsa ló wà sáwà mùsùlùmí àwọn àjẹjẹgbára tí ń ṣẹlẹ̀ mẹ́ lọ́wọ́lọ́wọ́ ọpẹga kìí ṣe ìdí kan ṣoṣo ló ń bí wàhálà ń bẹ ṣùgbọ́n ìdí kan ṣoṣo la máa ń gbọ́ lórí ilẹ̀ ayé lè ní ká máa sọ̀rọ̀ ilẹ̀ ká máa sọ̀rọ̀ geographical location pínlẹ̀ ẹ̀sìnkìní tí mẹ́mẹ́ jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ mùsùlùmí tá bá fẹ́ sọ̀rọ̀ Filastin agbègbè tá a máa sọ lọ tó kó dáa bá sọ débẹ̀ ọ̀rọ̀ yóò tí kún tó òun náà ni a máa sọ̀rọ̀ nípa Masjid Aqsa olàkọ́kọ́ gbogbo òjàjàgbára táwọn Filastin ń jà lè ní kódà tí máa wọn jẹ́ ń jà lọ ní Gaza yìí ó ń bẹnu àjẹ́ndà wọn tahrir al-Masjid Aqsa káwọn labireti Masjid Aqsa káà gbà padà fáwà mùsùlùmí àwàlá ní tẹ́lẹ̀ ọbọ́lọ́wọ́ wa ni ìgbà mí ń bẹ wọ́n máa pé tahrir al-Qudus ààyè mímọ́ yẹn ó lè tí ń bẹ níbẹ̀ yẹn kí àwọn gbà padà fáwà mùsùlùmí ìgbà mẹ́ máa gbọ́ tahrir Filastin gbogbo ilẹ̀ àwọn ọmọ Filastin lábí tí tó níbi ọpá àlàdé níjọ́ àkọ́kọ́ before 1948 tí àwọn Israeli wá jẹ gàbálé lórí gbogbo ìtàn Israeli láyé káyìn ò tí kọjá 1948 before 1948 Israeli ò sínú máàpù àgbáyé láti máa sọ wá ní gbogbo ìgbà ibẹ̀ yẹn ní tí ń bẹnu máàpù ní Filastin bí Egypt ti bẹ lórí map tí Syria bẹ lórí map tí Jordan bẹ lórí map tí Lebanon bẹ lórí map tó wà ń bẹ náà ní Filastin ẹ̀rì ìgbàtí wọ́n wọ ìlú yìí àgàgàjá wá tún kéde State of Israel in 1948
before kí a tó kéde nígbàtí bẹ̀rẹ̀ wàhálà láti 1917 lámùsùlùmí ti gbà náà ti ń sapá ní Amẹ́ríkà sí agbódegbà yí pé wọ́n láti pínlẹ̀ ni ẹjá pínlẹ̀ fún wọn tẹ́fìmọ̀ pé àbòsínú bóòlì àṣẹ pínlẹ̀ láàrin èèyàn méjì tẹ́nìkan jó lé ẹnìkan jájòjì tàwa ń pàrọ̀ ẹjá pínlẹ̀ ìlú Èkó láwà yí ẹ̀yàn ọmọ onílẹ̀ ẹ̀mà tó túnmà sí kẹ́nìkan wá dé bá yín kọgbàlẹ̀ yín kankan wá dé pé rárá ẹjá pínlẹ̀ ni ẹmù bí sí máa ń rí ká fi ọ̀rọ̀ rẹ̀ ní wò nígbà ó tó wá pínlẹ̀ náà 1947 iná wọ́n pínlẹ̀ wọ́n wá pínlẹ̀ èyí tí a pín fájòjì pọ̀jù tí a fún onílẹ̀ lọ àbúsímì ìtúnnù torí díẹ̀ pínpín ilẹ̀ àkọ́kọ́ nìyẹn 1947 ẹ̀rì wọ́n wá rí pé Kudus tá ń sọ yìí ní mọ́sílẹ̀ Aqsa wà tá ń sọ yìí tá ń pè ní Jerusalem yìí rẹ̀ wọ́n rí pé gbogbo ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta tó níbàtán pẹ̀lú sánmà ni wọ́n gbà yí pé ilẹ̀ mímọ́ ni àwọn àgbáyé wà náà ò ní pín fẹ́ni kankan a ò ní pín fáwọn mùsùlùmí àwọn lárúbáwá ọmọ Palestine àwọn ò sì pín fáwọn Yahudi àwọn Israel àwọn ọyọ́ sọ́tọ̀ ọmọ pè ní mantikọtù dawliya àgbáyé ló ní bí o àgbáyé ló ní bí yóò mọ̀ bẹ̀rẹ̀ under control United Nations UN kò wà fún Israel kò sì wà fún àwọn lárúbáwá ìyẹn náà fi bẹ̀rẹ̀ tó ń gbà tó ní 1967 àwọn Yahudi tó dìde láti máa bá wọn lárúbáwá jà wọn àdó sí ẹnu àlà wọn mọ́ lẹ́kùtà ń sọ yìí wọ́n dìde láìdó sẹ́nu àlà mọ́ ó tún dìjà alábá tún dìde ká tó síjú àyà láàrin ọjọ́ mẹ́fà àwọn Israẹli fi ẹ̀yàn ọmọ alábá balẹ̀ náà ń pè ní ogun ọjọ́ mẹ́fà láàrin àwọn Israẹli àti Arab 1967 yẹn ni àwọn Israẹli gbalẹ̀ yẹn papọ̀ wọ́n gba àyíká yẹn wọ́n gbà wọ́n tí wọ́n ó ń bẹ̀lọ́ wọn dè ní àwọn náà ń kọ́ntrol àyíká yẹn dè ní tí a bá ń sọ̀rọ̀ lé ní tẹ́ bá ń gbọ́ two state solution táyé ń pariwo lọ́wọ́lọ́wọ́ yìí ẹnu àlà 1967 ló kìí 1948 kò sẹ́nìkan tó ń sọ 1948 ma ẹnu àlà 1967 wo ni wọ́n sọ tẹ́bá ní wọ́n fẹ́ pínlẹ̀ náà tẹ́bá ní wọ́n fẹ́ ní two state solution torí díẹ̀ èyí tó pọ̀ jù ti ń bẹ lọ́wọ́ àwọn Yahudi ẹgẹ́ bẹ̀rọ̀ tá wá ń sọ lọ nígbà tó di 1967 tó pọ́n pè kíníkan ní al-i'tidaat al-israeliya al-masjid al-aqsa o náà ní ìkọjá àwọn Israel lórí masalasi kò sí èméjì ń bẹ pé masalasi àwọn amsìlá ní torí pé Abudar Gifari ọdí alátàlá ní ọkàdìkàdì béèrè lọ ànábì ní ó rí ìrí òjíṣẹ́ Ọlọ́run masáàsì wọn masáàsì àkọ́kọ́ lórí ilẹ̀ ayé ànábì sí masáàsì Mákà tọ́lọ̀ ń sọ́mbì nílẹ̀ mẹ́sàlá haram ó tún béèrè ó lẹ́yìn náà masáàsì ó tún ní ànábì mẹ́sàlá Aqsa ní kíkọ́ nítàn lẹ́yìn Mákà Aqsa lọ́kan ní kíkọ́ ní ìtàn lẹ́yìn masáàsì Mákà masáàsì Aqsa lọ́kù
Abdul Gifari tó dákẹ́ ó lọ́dún mélòó ní bẹ láàrin masáàsì Makka àti Masjid Aqsa Ànábì ní 40 ogójì ọdún masáàsì Makka fi ju masáàsì filasin lọ ẹ̀dẹ́mà wo link àsìpọ̀ arrabt bayna masjidayn agbẹ́mí láàrin masáàsì méjèèjì lọ́lọ́ náà ń gbọ́ fẹ́ sọ́nà ayẹ́ subhanalladhi asra bi abdihi laylan min al-masjid al-haram ila masjid al-aqsa alladhi barakna hawlahu linuriyahu min ayatina was-sami'ul basir. ẹ̀rì ìrìnàjò bẹ̀rẹ̀ láti Mákà ó wá sí Filastin, ṣùgbọ́n ìkọjá àlà àwọn Yahudi pọ̀. Ìgbà tó di 1967 ní ọdún kejì jẹ́ gàba lé àyíká yẹn lórí ẹ̀rì ni wọ́n bẹ̀rẹ̀ ìmọ̀ kọjá àlà ẹ̀rì wọ́n kó àwọn èèyàn lọ sí masalasi ẹ̀ àwọn Yahudi wọ́n náà mọ́ná kí wọ́n máa dá masalasi rú, kí wọ́n máa lu àwọn èèyàn tí wọ́n fẹ́ kírun, kí wọ́n máa jù wọ́n lókò, kí wọ́n máa fásọmọ́ wọn lọ́rùn, kí wọ́n máa pa wọ́n, kí wọ́n ṣe wọ́n léṣe. ní ń pè ní al-iktiham, ìkànjálù yẹn lójijì láìròtì láti dí lọ́wọ́n tó fẹ́ ṣe. ó ti wà nínú àníyàn àwọn Yahudi, ó wà nínú àjẹ́ndà wọn pé masalasi yẹn à ń fẹ́ wó, ṣùgbọ́n kò dùn wó yóò dáríwó. Islam àwọn Mùsùlùmí wọn ní gbà báwọn Mùsùlùmí ṣe bàjẹ́ tó ìta ara tó ì tí a bá wọ́n masalasi yẹn yóò dáríwó. gbogbo ọ̀tí ẹ̀dákẹ́ náà pariwo tí a mọ̀ pé àjogún bá kan inú àjúgbà Islam lọ fẹ́ lọ yẹn. Ànábì wa Muhammad ó ní yàbá kírun kan nílùú Mákkà masalasi ọ̀nà tó wà ń bẹ̀, ó ní wọ́n san fún ládá 100,000 irun. Jímà láfẹ́ kí wọ́n ti kí jímà Mákkà darí, jímà dáwà kí dáwà gbà ládá kan, àwọn tí wọ́n kí Mákkà ọgbà 100,000 làwọn ọgbà. a ní tàbá kírun kan masáàsì ohun ànábìlú Madina ládá rẹ̀ 1,000 ni wọ́n ti kí jímà bẹ́ nìsí. Jímà dáwà kí dágbà ládá kan 1,000 wọ́n gbà láti kí ní masáàsì ànábì. ó tàbá kírun kan ní Masjid Aqsa dáa sọ ní Filastin 500 1,500 ìní wọ́n fi sán lẹ́sàn jímà tó kí wọ́n ti kí ń bẹ̀ nìsí bó ṣe lè tó ìná wọ́n kí jímà bẹ̀ lójoojúmọ́ tí a jímà bá ti dé lọ́sọ̀ọ̀sẹ̀ wọ́n kí jímà bẹ̀. láàfin mọ̀ pé ààyè ṣe pàtàkì, ara pàtàkì ẹ̀ nìyẹn. ìrun tá a bá kí ń bẹ̀ lọ lájú tá a kí láwọn mọ́sálásí mi lọ. nínú ìtàn onímọ̀sálásí ẹlẹ́ẹ̀kejì ní kíkọ́, nínú ẹ̀sìn onímọ̀sálásí ẹlẹ́ẹ̀kẹta ní ọlá. mọ́sálásí Mákkà lọ lájú, tí Mádínà lọ látẹ̀lé, olútún lọ látẹ̀lé. ló pé jọ ń gbà tí ìlú dá tí ó sí wà láláyé, tí a bá lọ Hájì mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta lè yóò dé. gbámbẹ̀yàn lè gbé láti Mádínà lọ́kọ̀ dé Mádínà Mákkà yóò gba Filastin wálé. ìgbà mí ń bẹ yóò gbé láti Filastin yóò gba Mádínà àgbà Mákkà wálé. ìgbà mí ń bẹ yóò gbé láti Mákkà yóò gba Mádínà yóò gba Filastin wálé. ìyá dá ìka mẹ́tẹ̀ẹ̀ta yẹn tá sì rí àwọn bàbá wa àwọn ìyá wa tí wọ́n láǹfààní ẹ̀. bàbá wa kan bẹ ní Mùsùlùmí wọ́n ṣẹ̀jáde láyé ní láìpẹ́, a máa ń pè bàbá ní Adédèjì, àgbàlagbà ni wọ́n máa ń pè ní Alhaji Kudus ní 40s nígbàtí wàhálà yóò tí dé. bàbá lọ síbẹ̀, wọ́n lọ sáyé káyẹ̀ kó náà ya fọ́tò ń bẹ̀ ní Masjid Aqsa ní bó ṣe rí jọ náà lọ, tí wọ́n mú fọ́tò yẹn wálé, gbogbo àwa ìlàrí fọ́tò yẹn. nígbà mọ́ lọ tàà débí fọ́tò tí mo yà rí ẹ̀rẹ̀. àwọn tí wọ́n bá dé àyíká mẹ́tẹ̀ẹ̀ta mọ́ pé ní Alhaji Kudus láàrin wájọ́ náà lọ, kó tó pàwọn Yahudi bẹ̀rẹ̀ yamayama wọn tí wọ́n ń ṣe yẹn. níbi wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn
wọ́n bẹ̀rẹ̀ sí ṣe dáadáa wọ́n fẹ́ wó wọ́n gbà yí pé ibẹ̀ yẹn ère Solomon ló yẹ kó wà ńbẹ̀ ère Solomon ló yẹ kó wà ńbẹ̀ wọ́n fẹ́ wó ní abẹ́ ilẹ̀ yẹn wọ́n ti gbé àwọn lágbẹ̀mọ́ sáàtì wọ́n ti gbé àwọn ilẹ̀ náà pè ní Ufrayat tààtà Masjid Aqsa ní abẹ́ ilẹ̀ ó kàn lè yẹ gẹ̀rẹ̀ báyìí tí ó ti ṣe lórí pàpọ̀lọpọ̀ àwọn àfáà abẹ́ ní ma ń pariwo wọ́n ní al-Masjid Aqsa fi khatarin al-Masjid Aqsa fi khatarin al-Masjid Aqsa fi khatarin masáàsì ń bẹnu ewu masáàsì ń bẹnu ewu masáàsì ń bẹnu ewu ẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà yẹn lásìkò tá ń sọ yìí ní 60s masáàsì ń bẹ lọ́dà control àwọn ará Jordan ló ń control masáàsì yẹn nípìlẹ̀ kó tó di pé àwọn Yahudi wọ́n jẹ gàba lé lórí ẹ̀rẹ̀ kí ogun 1967 tó bẹ̀rẹ̀ ọ̀kan nú àwọn general àwọn Júù yìí ní June 7 1967 ló kó àwọn ọmọ ogun ẹ̀ lọ sí masalasi ẹ̀rẹ̀ ó kù ọjọ́ mẹ́ta tí ogun 1967 yẹn yóò bẹ̀rẹ̀ lọ masalasi gbogbo àwọn tí wọ́n bá lọ ó ní kí wọ́n mú àṣà Israeli dání wọ́n kò lọ́wọ́ wọ́n mi báyìí láti fi àwọn mùsùlùmí rán àsìkò tá lè lọ ó ti súnmọ́ àsìkò tá lè lọ ó ti súnmọ́ 3 days to the war ẹ̀rì ọlọ́sórí kúbàtù sàkàrà ibi ànábì gbẹ́sẹ̀lẹ̀ tó fi gùn sámà lọ tó náà dó sínú láti fi àwọn mùsùlùmí rán kẹma wo bí kẹ́nìkan wá mọ́sálásí wá ní ìsìn kó wá dó sódú mímbàrí kó wá gbé àṣà àwọn Christian kó gbàgbé lébù wá kó ma mi báyìí kí ló ń ṣe yẹn kó ń fi wá rán nígbà tó tún di on the 15 June náà 1967 yẹn náà ọ̀kan nínú àwọn àgbà olórí ìjọ àwọn Yahudi ó kó àwọn ọmọlẹ́yìn ẹ̀ jáde lọ sí masalasi ó náà fẹ́ lọ sí ẹ̀sìn àwọn Yahudi àwọn tó kó jáde lọ bí 50 pẹ̀lú ààbò àwọn ọmọ ogun Israel ẹ máa lọ ẹ̀sọ́ nílànà àwọn ẹ̀nà ẹ̀wò wọ́n láàyè tí wọ́n lọ́tọ̀ láti fi àwọn mùsùlùmí náà pé kí lẹ́ẹ̀sì kò tó wá di 1969 tí wọ́n wá sọ́nà sí tí wọ́n dá iná sún tó wá di wàhálà rẹ̀gẹ̀dẹ̀ ní August 21 1969 tàbí wípé ọmọ Australia kan òun náà ni ẹni tó sí kìíní táwọn Yahudi ò jẹ́ wọ́n rí mú tí wọ́n fi fly rẹ̀ jáde tí wọ́n ń dáàbòbò bí gbogbo wàhálà ti wá wà ní wàhálà yóò wà dúró àwọn kan wọ́n wá dá ìgbìmọ̀ kan sílẹ̀ wọ́n ń pè ní Mu'assasatul Qudus ad-Dawliya foundation kan ní tó mójútó ọ̀rọ̀ Kúdùsì lágbàáyé kò sí kẹtí ọ̀lẹ́kadé lágbàáyé Lebanon náà ti kọ́ dá sílẹ̀ ìbìlẹ̀ ní kọta rẹ̀ ó ti wá káàkiri ayé nìsìn àwọn yẹn wá rí wọ́n ní àwọn kọmítí oríṣiríṣi wọ́n máa ń kọ rìpọ́ọ̀tù lọ́dọọdún lórí kí ló ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn last report wọ́n tí wọ́n kọ tí wọ́n sì gbé jáde òun náà ni ó jẹ́ rìpọ́ọ̀tù wọn lọ jẹ́ ẹlẹ́ẹ̀kẹtàdínlógún ní rìpọ́ọ̀tù wọn number 17 ló wà the recent report kí wọ́n lákọlé rẹ̀ wọ́n pè ní Ainun al-Aqsa ẹ̀rì kàtọ̀ pé focus ẹ wò ó bó ní Aqsa sí rí ẹ̀lájú yìí kẹma tí lọ́lọ́n
wọ́n wá jẹ́ àmà ó wá sọ wípé Al-Aqsa fi khatarin bákí sọ ń bẹ nínú ewu ó ní ewu tó wà nú èyí wọ́n láti jọ tí àwọn Yahudi tí ń bẹ wàhálà ò tó tẹ́lẹ̀ rí àwọn nǹkan tí a fi ń bá mọ́sí Aqsa lò nísìn kò tí ìṣẹ̀lẹ̀ rí ó ní wọ́n fi rẹ̀ pé tí débi pé lam ya'ud Mosque Aqsa makana muqaddasa khalis al-muslimin wọ́n lè ní o kò jáyè mímọ́mọ́ tó ipá mùsùlùmí ní fún mùsùlùmí kò jáyè mímọ́mọ́ fún mùsùlùmí àkọ́kọ́ ni pé ó ti di ààyè ìdọ̀tí wọ́n ti sọ àyíká di ààyè ìdọ̀tí gbọ́rọ́kọ́ àwọn kan ń bẹ níbẹ̀ wọ́n gbẹ̀ ní al-murabbitun wal-murabbitat àwọn tí a ń fi ẹ̀mí ara wọn lẹ̀ gbogbo tó bá gbàdá fún aburú ní kan masalasi ìbẹ̀nu ọkùnrin ìbẹ̀nu obìnrin tí wọ́n ikú mẹ́gbà kan wọ́n ní hadha murabbit hadhi murabbita àwọn ilé ní a fẹ̀mí ara wọn lẹ̀ ká ma dáàbùbà yíkáì lọ́kùnrin lóbìnrin gbogbo iná ẹ̀sì ma àwọn hadith tí ń sọ nípa àwọn murabbitun àwọn hadith Paul nínú súra Nábì kéèyàn ma dáàbùbò ẹ̀sìn kó ma dáàbùbò ayé ẹ̀sìn kó ma dáàbòbò àwọn èèyàn kó ma dáàbòbò ìlú orí ńlá lọ́pọ̀ mẹ́ àdísì pọ̀lẹ̀ lórí ẹ̀rì wọ́n lè ní Yahudi ló ń jẹ gàbá ń bẹ̀ àwọn Júù kódà ni wọ́n sọ ẹni tí ó wọ masalasi yẹn wọ́n screen yẹn ní ìsinmi gbàmí ń bẹ wọ́n ní fourth down kò sáyé fún 40 above ní ó jẹ́ kọ wọlé ọmọ fi ìwé ẹ̀hàn 45 go in 39 return back ẹ̀yọ́ a máa struggle mọ́sá tó gbogbo èèyàn lọ́lẹ́tọ̀ sí àtàgbà àtọmọdé àtọkùnrin àtobìnrin àtolówó àìtálákà ilé Ọlọ́run ni anáṣẹ́ tó wọ́n bẹ̀ yẹ́ tó wá kéré wọ́n wà tó ń lọ kó àwọn èèyàn kan tí wọ́n ti mú gbóyó wọ́n kó wá kẹma wá nínú àti afẹ́ wọlé ẹ̀nà kí wọ́n dí wọn lọ àti kírun kí a máa pariwo kí a máa kọrin kí a máa lùlù wọn ìyẹn tó wá kéré kí wọ́n kó ọtí lọ sí wọn lọ máa mutí ìyẹn tó wá kéré kí wọ́n kó bìnrin lọ́jọ́ kí sì máa bóbe sùn tí ó sẹ́ tó lè bí wọ́n lè rẹ̀ gbogbo ìní rìpọ́ọ̀tì wọ́n kọ ẹ̀rì wọ́n láti gbà tí ọ̀rọ̀ ogun Gaza jẹ́ wá bẹ̀rẹ̀ 2023 ti dé ó wá jẹ́ nǹkan méjì tí àwọn ọmọ Filistin ìran tó tóbi àkọ́kọ́ ń bẹ òun náà ni harbul ibada alijama'iyya fi kita Gaza ogun kápa nìrun tányányá kápa nìrun tányányá ti ṣẹlẹ̀ Gaza ẹ̀nà ìwùdá bàdé alẹ́kọ́tì èyàn pípa wàtẹ̀dìmír wàtàkharib ìbá nǹkan jẹ́ tí wọ́n bá dé bí wàtẹ̀jíwé ká máa fi bí pa àwọn èèyàn kí wọ́n sì máa kú wọn ò yé rágbà lé wọn lórí wọn ò yé yìnbọn lé wọn lórí wọ́n tó wọ́n fi bí pa wọn ẹlẹ́ẹ̀kejì òun náà ni haribu tasfiyati alhuwiyyati al-islamiyya li Masjid al-Aqsa òun náà ni ogun wípé gbogbo ohun tí a lè pè ní Islamic identity Islamic trace kọmọ̀sí lára masásí yẹn má
kí èèyàn débẹ̀ ká má bá masásímá káwárí bí sọ́ọ̀sì àwọn Yahudi nǹkan méjì jẹmbá yìí nìyẹn. kódà ní àìpẹ́ yìí àwọn jẹ́ mínísítà ní Israel 17 òun náà ni wọ́n kọ lẹ́tà sí Congress, America Congress, open letter tí wọ́n sì gbá ìdí kí wọ́n lọ rí fún wọn ní lẹ́tà yẹn. kí ni bẹ́nu lẹ́tà yẹn? yutalibuna fiha bil-i'tiraf bima sammuhu al-haqqul abadi lil-yahudi fil Aqsa. nítorí wà nínú lẹ́tà yẹn ni pé látàsìkò lọ kí American Congress kí wọ́n recognize openly wípé àwọn Yahudi làwọn ní Aqsa yẹn forever. àwọn Yahudi làwọn ní Aqsa yẹn forever. 17 inú àwọn mínísítà wọn ẹ̀rì náà kọ lẹ́tà ìlọ. wọ́n ti wá bá débi pé wọ́n pè kan ní mashru' taqsim al-Masjid al-Aqsa, project láti divide the Masjid al-Aqsa into 2. àkọ́kọ́ òun náà ni jápẹ́ ní at-taqsim az-zamani, ká pín àsìkò pípò ní àsìkò tí àwọn Mùsùlùmí lè débẹ̀ ó yàtọ̀ táwọn Yahudi ó débẹ̀. lórí yẹn wọ́n ti succeed. àwọn àsìkò ń bẹ àwọn ní ọmọ wà ń bẹ táwọn Mùsùlùmí náà bẹ wọ́n bẹ wọ́n lè dáadì ni wọ́n ti pín àsìkò. ẹlẹ́ẹ̀kejì òun náà ni at-taqsimul makani, kí wọ́n pín ààyè ní masalasi múlẹ̀lédé ìyẹn náà wà lọ́wọ́ ẹ̀dá ń sọ́rọ̀gù lọ́wọ́ ẹ̀rẹ̀. gbogbo ilé ìlú wa bẹ́ẹ̀ tá bá ń gbọ́ àwọn oríṣiríṣi àwọn ọ̀sẹ̀ tó ń ṣẹlẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀rì. nígbà wá ń sọ̀rọ̀ àsìkò yìí wọ́n láà Mùsùlùmí àfún ní àsìkò báyìí, ṣùgbọ́n àwọn Yahudi kò sígbà táwọn olè débẹ̀, àwọn ò ní limitation, anytime Yahudi lè wọlé, Mùsùlùmí kan ní olè wọlé ní anytime. gbogbo àwọn nǹkan tó wà nílẹ̀ òun náà nìyẹn tààfi tó ní pé ká tọ́nà ara wa létí nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíkáyìí, ká sì máa yẹ ká má gbò lẹ́yìn tí ń fọkàn síbẹ̀, torí pé àyíká yẹn lọ́dọ̀ àwọn Mùsùlùmí àyíká ńlá ni, ọgbọ̀ wà náà gbàgbọ́ wa. masalasi ara masalasi wà ní, ilẹ̀ yẹn ara ilẹ̀ wa ni. àwọn Mùsùlùmí ní àpọ̀jù ń bẹ àwọn ọmọ ìyá wa ni wọ́n ṣe, wọ́n wà nínú nira, wọ́n wà nínú dààmú, wọ́n wà nínú fìtínà. a gbọ́dọ̀ fọkàsí wọn lọ́dọ̀ kásì máa bẹ̀lọ́ ọba fún wọn, kásì máa rántí wọn. torí díẹ̀ inú ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí masalasi ni pé August 21 1969 wọ́n dáná sun, bí a wá sún bẹ́ẹ̀ níbi mímbàrí Sọ̀ládùn Àyúbí ẹ ma gbọ́ inú àtọ́ labrate masalasi ẹni mímbàrí ẹ̀ tó wá gbé wọnú masalasi ẹ títí ma ń kírun ìjọ tí wọ́n gba masalasi ẹ padà láti Sọ̀ládùn Àyúbí. orí mímbà yẹn ẹka mímbàrí yẹn ni ìmìlẹ̀ tó kọjú sí kíbùlà ìgbà iná ti sọ tó pé àwọn díẹ̀ jóná inú mímbàrí yẹn. ìyẹn ló wá ti pé àwọn sọ gbàgbé kí wá sí ẹnìkan wọ́n tó wá tó ti gbìyànjú afẹ́sún tí àwọn Mùsùlùmí ń pa náà, afẹ́sún tọ́mùsí ń pa náà, afẹ́wó tọ́mùsí ọgbà tí èdè bá ń sí ń sọ.
pẹ̀lú yọ́bọ̀yọ́bọ̀ tá ń ṣe yìí a lè jíjọ kan tẹ́gbọ̀gbọ̀ tí wọ́n mọ́ sí Aqsa tí ó ń dábẹ́ sí ìmáàmù agbẹ́nìkan ní ìmáàmù Ikrima Sọ́búrí nínú ìmáàmù bẹ̀ni ó parí ó sí ìtàlá ìpá ìpé ẹmùsùlẹ̀ ń wòran ẹ̀ẹ́jì ìjọ kan wọ́n ti wó mọ́sálásí yín o bàbá yẹn tó ń sọ láìpẹ́ ó níwọ̀n àgbà kí ìmáàmù kan ní Mosque Aqsa kó wá gorí mímbàrí ń bẹ̀yẹn kó wá sọ́wà fáwọn ará Gaza ó gbé ni wọ́n á gbé ni eléyìí wọ́n náà kẹta afẹ́ tó wà létí kí a mọ̀ ká gbọ́yé kájíká ọmọ wa mọ̀ masáàsì wa kẹta nìyẹn masáàsì yẹn bẹ̀ ní anábìsí àjò alẹ́ lọ tó fi gan sánmà lọ masáàsì yẹn gbọ́dọ̀ ń ṣe lọ́rọ̀ yẹn fún anábì bẹ̀lá kọ́kọ́jú sí kírun ó làkọ́kọ́ kíbùlà wa masáàsì yẹn nínú àwọn alẹ̀ mímọ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí ọjẹ́ kan masáàsì yẹn masáàsì ẹlẹ́ẹ̀kẹta masáàsì àgbáyé lọ́dọ̀ àwọn mùsùlùmí ẹ̀rì tó ní ọlá lọ́dọ̀ Ọlọ́run gbogbo ilé ló wà ń bẹ in tó bá kan masáàsì yẹn ọkàn masáàsì Mákà ọkàn masáàsì Madina tó bọ́lọ̀ ń líǹkẹ̀ papọ̀ ni àbẹ́lọ́ọ̀bọ̀ àlekọ́lá Ọlọ́run bá ní masáàsì náà dúró ọlọ́ọ̀bá àlekọ́lá má jẹ́ pá àwọn ọ̀tá ọkà láti wó ní tó bá yẹ káwọn mùsùlùmí ṣe ọlọ́jẹ́ ká lè ṣe ò kátọrọ àforíjì kó lọ́n fúrẹ́ síwájú wa Allahu Akbar.